Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin Muslims brothers and sisters mi ní gbogbo àgbáyé ayé pátá. Mo lérò pé àwẹ̀ yìí ó ń lọ sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀, ó ń lọ tìrín-tìrín. Ṣé ẹ ti já kankan bẹ́ẹ̀ o? Ọlọ́run á jẹ́ kí ẹ̀mí ṣíkà àmín. So kí ni mo mú wá fún yín lénìí? Mo mú goat meat vegetable soup wá. Ṣé mo kó máa ń dá mo sọ fún yín pé àwọn oúnjẹ tó máa nourish ara yín dáadáa. Ẹ má fòyà, ẹ má bẹ̀rù rárá o. Oúnjẹ tó máa nourish ara yín dáadáa. Òun ni èmi Alase máa mú wá fún yín ní gbogbo Ramadan series yìí. Báwo la ṣe ń sè òun lélẹ̀. Ororo lẹ máa lò. Ẹ má lo epo. Exactly. So ẹ má dà sí inú pan yín. Pan mi ó ti ń gbóná lọ. Ẹ má yẹ kó òróró yẹn pọ̀ jù, kó má ṣe mẹ̀ṣẹ̀mẹ̀ṣẹ̀. Because vegetable yẹn gangan la fẹ́ kó jẹ. Ṣé mo kó máa ń da ẹ̀fọ́ dá lára dáadáa. So meanwhile ẹ bá rí oríṣi ẹ̀fọ́ méjì ni mo ṣe síbí báyìí. Green eléyìí tó ń pè ní I think tete àbí nǹkan òun lélẹ̀. Then ugwu ni èmi yàn láàyò. Ìwọ lè lo green àbí saint leaf. Ẹ lè lo green àbí any form of vegetable tó bá wù yín. But èyí tèmi yàn láàyò òun lélẹ̀. Ẹ lè mú ṣọkọ àti ugwu kẹra mix ẹ̀ mọ́ kí tó ra fi saint leaf sí. Any one tẹ bá wù yín lẹ lè ṣe. Méjì tí èmi yàn láàyò òun mo ti fọ̀ tẹ́tí rọra rí lórí tébù mi. So ní báyìí òróró yẹn ó ti rọra ń sọ̀tẹ̀ lọ. Ẹ jẹ́ ká wá gbé onion wá. Ẹ máa rí pé mo cover onion bẹ́ẹ̀ ni tí bá ti slice onion bẹ́ẹ̀ yẹn ó máa ń ta mí lójú. So tí máa fi avoid láti máa jẹ́ kó máa ta mí lójú mo máa ní láti cover so kò ní ta mí lójú mọ́. So mo tún ti fún yín lójú kan nìyẹn. Onion lélẹ̀ ẹ jẹ́ ká dà sí. So a máa sọ̀tẹ̀ ẹ mọ̀ bá ṣe máa ń ṣe a máa ní láti dín kó jẹ́ kó dín dáadáa. Ṣé mo pé ń gbà mí nígbà Ramadan téèyàn bá jẹun alẹ́ pé aṣínú kẹ́ tó sùn tẹ́ bá tún máa jí ní sààrè ẹ lè feel very heavy pé mi ò fẹ́ jẹun and all that. I mean recipe is very healthy for you torí pé ẹ máa tẹ́ bá fẹ́ ní feel bloated ẹ máa lọ sí toilet wọ́ọ́rọ́ dáadáa so that kò ní ní yín lára láti gbé nǹkan míì lura ṣó yẹ yín bẹ́ẹ̀ yẹn exactly. So mo ti ń saute onion wa lọ. Ṣé rí yàtọ̀ ẹ̀ ẹ̀rẹ́ lè bóyá funfun ilé ó ti sọ̀tẹ̀ so nǹkan tẹ́ máa fi mọ̀ nìyẹn. Ẹ jẹ́ kí onion yín máa sọ̀tẹ̀ kó máa toró dáadáa sínú òróró àbí epo yín o. So ní báyìí màá wá gbé goat meat wá. Meanwhile mo ti bọ goat meat kí ni mo fi bọ. Ẹ mọ̀ pé ẹran ewúrẹ́ ó máa ń ní taste ẹ̀ so ẹ má lọ over jam-pad pẹ̀lú àwọn oríṣiríṣi spices. So seasoning lásán àti Isebe lèmi fi bọ́ tọ̀dọ̀ tèmi so ẹ máa rọra kó sí báyìí. So ní báyìí a fẹ́ jẹ́ kí ẹran rí ẹ̀ kó dín bẹ́ẹ̀ yẹn kò ń ṣàsùn la fẹ́ ṣe. So rodo lélẹ̀ àti tatashe reading tí mo ṣe rodo bíi 8 mo wá ṣe tatashe kínkínní díẹ̀ ẹyọ kan. So ìwọ tó bá dẹ̀ mọ̀ kó o fẹ́ jẹ́ kó ta bẹ́ẹ̀ yẹn ẹ má lọ tatashe mọ́. You know tatashe is just a sweetener. So òun lélẹ̀ rodo àti tatashe òun mo chop bẹ́ẹ̀ yẹn. So I had that numbers, yes. Àwọn had Isebe náà. Ẹ má gbàgbé o, mo ti bọ ẹran mi tẹ́lẹ̀ so ìwọ̀ntúnwọ̀nsì ni nǹkan tẹ́ fẹ́ fi ṣe o. So ní báyìí máa rọra ta omi sí ní wọ́n pẹ́. Tẹ́ bá sì lómi ẹran yín ẹ rọra bù sí díẹ̀ àmọ́ wá cover á steam mọ́ra wọn
ṣó ti yé yín but tẹ́ ẹ bá lómi ẹran yín ẹ ra bu ordinary water sí èmi máa bu omi ẹran mi tèmi sínsìn. So omi ẹran tèmi lélẹ̀ báyìí. So nísìn ẹ jẹ́ ká ra fílẹ̀ ká cover fún like 3 to 5 minutes. A fẹ́ kí ata yẹn kó jiná kó yẹ yín kó dín dáadáa mọ́ goat meat yẹn kí gbogbo wọn kí ọ̀rọ̀ wọn kó yẹra wọn yéké. Mò ń bọ̀ mo ò tí dé. Okay, nísìn a ti fún ní like 3 minutes. Yes. Ó ti dín dáadáa. Wow. Ìṣínú ẹni ó máa yé kébù pàjẹ́. Ṣé ti rí báyìí? Ní báyìí, nǹkan tá máa kó sí next. Jẹ́ kí n kó ugwu wá sí. But ratio ẹ̀fọ́ tẹ́ bá kó yìí tẹ́ bá like jù, tẹ́ bá like taste jù ní kẹ́ jẹ́ kó pọ̀ jù. Ṣó ti yé yín? Ugwu nìyẹn. Green mi lélẹ̀. Ní báyìí máa ra lórí iná. Ẹ mọ̀ pé ẹ̀fọ́ òkì kò gbọ́dọ̀ tú over rọ̀ jù. Màá wá da onion sí. Let's stay together bye. Wow. So green gongon la fẹ́ jẹ. Kò ń ṣe pé bóyá healthy milk tó yé kébù tó yanrantí. Let me add little again. Reason tí mo ṣe rọra fi sí ni so that màá lè rí ṣó yé yín. Then our onion. All right. Ní báyìí ẹ jẹ́ ká ra cover ẹ mọ̀ pé ẹ̀fọ́ kò yẹ kó over rọ̀ jù lórí iná ẹ jẹ́ ká cover fún some seconds máa padà wá máa wáyé that's fine. So now wow ẹ ti rí mo wá ti paná díẹ̀ báyìí bọ̀wọ̀ tó bá fẹ́ kí ẹ̀fọ́ ẹ̀ kó wà crunchy kó má ṣe kìíní ẹ má wulẹ̀ dé. Show you, but be me she like it for me, my really like bushy green. Have you seen it? Let's see. Wow, this is so yummy. Elle est jelason. Elle est cool. Elle est fichu jẹ. Yes. Elle est fikini. Elle est fi resi. To your tummy. Elle est fi jẹ. This is how you want to be served. Your Ogunfe. Awesome. Isn't this beautiful? Please kindly recreate this recipe. Can make sure pé ẹ fi ṣínú, ẹ fi jẹ rice, so that ọkàn yín á wà so nourished.
ẹ jọ̀ọ́ ẹ bá mi recreate recipe yìí kẹ́dẹ̀ fún mi ní feedback nínú comment section. Ire o lọ́jọ́ gbogbo. Ramadan Kareem.